ó mọ̀ gbẹnu tán ẹ̀yìn talájíkẹ́ àti tí ìyá bá ti ń bọ́mọ sọ̀rọ̀ wípé dákun ṣàánú mi mọ́ bojú mi jẹ́ mọ́ fi mí ṣẹ̀sín mọ́ jẹ́ ń ṣe kinní kan lórí rẹ̀ àṣekàn ọmọ náà ó ti dé ayéláyé wípé kó àwọn òbí mọ́ bọ́mọ sọ̀rọ̀ o wípé mọ́ báyé mọ́ bojú mi jẹ́ mọ́ fi mí ṣẹ̀sín ìwọ ọmọ àṣọ fẹ́ ṣe kinní kan ni àfọ fẹ́ ṣe kinní kan àṣẹ ní ẹ̀sìn kan ọmọ gan bí ìyá bá ti ń pín ọgúnlẹ̀ táwọn òbí bá ti ń pín ọgúnlẹ̀ ìṣe bàbá ni ìṣe yá ni kí ọmọ gan ó tún mọ́ pín òbí gúnlẹ̀ wípé ẹ mọ́ bojú mi jẹ́ ẹ mọ́ tẹrẹ̀ sí ńlá ẹ mọ́ fi epo yí aṣọ àlà tí mo gbé wọ̀ àṣà àti bá dé lẹ́fún ó mọ̀ kọjá bẹ́ẹ̀ girama tó yẹ kó mọ̀ ṣiṣẹ́ mi ayé rẹ̀ ẹ̀wọ̀n àárín ẹjẹ́ àṣepọnrán mọ́ tó tiẹ̀ wá dùn mí jù nù gbogbo ọ̀rẹ́ dákun wọn bínú máa ó bá bínú o ó ní wípé àwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ mọ̀ wípé kì í sí òótọ́ ọ̀rọ̀ náà ń bá ń sọ yẹ̀yẹ́ náà fi ń ṣe indirectly ẹ ti ṣe nǹkan tó jẹ́ wípé kì í ṣe wípé kí ọkùnrin kó fẹ́ni tó jùlọ là ń sọ o àbí kí obìnrin rí ẹni tó kéré sí i láti fẹ́ kì í sùn là ń sọ̀rọ̀ ń parẹ́ mọ́ ní ìsìn o bí ó ṣe wípé bí èèyàn bá kéré ìjó ní ọpọlọ àgbà ṣe gbogbo kínní lọ́wọ́ maturity ni èmi a máa sọ ní gbogbo ògbà bẹ́ẹ̀ bá ti ń tẹ̀lé mi ẹ̀ tí mo rí ẹlòmíì ò lè dáyàwó kan handle ká tó mọ̀ wá sọ pé 2 3 4 ọlọ́run gbọ́ irú ní ìsìn ẹni tí jẹ́ wípé ìyàwó kan náà ló fẹ́ o tó bá dé family meeting bí ó ṣe tẹ́gbù ẹjọ́ ìyàwó rẹ̀ ni ìyàwó mi ṣe gbá ìyàwó mi ṣàwo ó ṣe kókó bàbá àsásùn wọ́n ti rí yan bí ẹni ibi wọ́n ti rí bí òun wàhálà bí onídààmú ṣerú eléyìí ó lè fẹ́ ìyàwó méjì ẹ dákun ẹ má bínú bọ̀dá wa Sìgò àbí kí ni ó kọ yín kò yé báyìí ní ìsìn ẹ dákun ṣerú bọ̀dá òun so yìí ó máa lọ ọ̀pọ̀ méjì dípò mọ́ ká 3 4 fún wọn pẹ̀lú irú ọpọlọ tí Ọlọ́run fún wọn ṣé ẹ mọ̀ pé àlè bá Ọlọ́run àlè bá mọ̀ pọ̀ntàn sí tọ́lọ́run fún wa náà ló ń kálukú ń lò ìgbà míì sì tún wà pé bóun kálukú bá tún ṣe kíni bó tún ṣe lo tiẹ̀ sí bẹ́ẹ̀ náà ni ó tún ṣe bá ń tòótọ́ so ti yé báyìí náà sìn bọ́ pẹ̀lú irú ọpọlọ tí ń bẹ lórí ìbọ̀dáhùn ǹjẹ́ ìyàwó kan gan wọn ò gbà kéèyàn ó máa mọ́nítọ̀ wọn ní o bóyá kan lára àwọn olórí ẹbí wọn kan máa mọ́nítọ̀ wọn wípé so bó o lọ sí ń ṣe o bó o níyàwó rẹ kan máa béèrè lóòrèkóòrè ká máa sọ pé 2 3 4 pẹ̀lú irú ọpọlọ tó fi ń sọ̀rọ̀ ayé ọkùnrin míì ti ta o ṣe irú bọ̀dáhùn lèyàn wàá sọ wípé irú bọ̀dáhùn yóò gbọ́dọ̀ fi hàn kó fi nǹkan àṣírí sí hàn lọ́wọ́ tí ẹ ti ta tọ́sí kọ́ gbé ọ̀rọ̀ rẹ gan sórí àtẹ kọ́ gbé lọ sí NTA ó sàn ju kọ́ nírú bọ̀dáhùn lọ kọ́kọ́ ọmọ tú àṣírí ara rẹ fún ọ lọ́wọ́ mọ́ fàyè ìjà alẹ́ o bá ti fẹ́ rú wọn lọ́kọ irú wọn pọ́n gbòòrò bọ̀dáhùn ò ṣe rárá bọ̀dáhùn ò ṣe kíni wọn ò ṣe rárá wọn ò ṣe o ká mọ̀ wá tiẹ̀ wá sọ wípé àwọn àṣẹ ṣe bẹ́ẹ̀ yẹn ni 4th wife ẹni tẹ́mi bá ń fẹ́ lẹ́nu girama ṣé lórí kinní náà ẹ dákun èlò sì náà ń ta rọ́bà èlò àwa ni rọ́bà téèyàn mọ̀ ṣẹ̀sìn awọ́rò lórí ayélujára èmi ti sọ kódà máa lẹ́ni tí ó ṣe ìyàwó lẹ́gbẹ̀ẹ́ mi ní ẹ̀sìn ó kọ fún wa lóko ọ̀rẹ́ náà ó kọ tó ń jẹ́ ní Facebook ó fún wa ti Instagram gbogbo social media ń du ẹ̀ lọ́ fún wa lóko ọ̀rẹ́ táàrẹ̀ yẹ̀wò wípé do you have any saga díẹ̀ kó tó di ìyàtọ̀ fún pé Ọlọ́run gan wí tá àkọ́kọ́ rẹ̀ yẹ̀wò káàkiri tó wá yẹlé yín gan wò sọrí nǹkan wà tó jẹ́ pé o gbọ́dọ̀ fọmọ lé wọn ó sì bọ́n mu lẹ̀ nígbà tí wọ́n pín ìtìjú báyìí Ọlọ́run ò jẹun bọ́n lé oṣù bíi mélòó sẹ́yìn ní tọmọ yín jàràn rẹ̀ kúrò lórí jàràn rẹ̀ lórí ayélujára tó stage kan gan tán kan tún búyàwó ọmọ wípé tiẹ̀ náà pọ̀ o move on pẹ̀lú life rẹ o tá àti ẹ̀ tún sọ wípé wọ́n léyàn kúnlẹ̀ fún ìyàwó ọmọ orí bákan
àti ń bẹ lára àyà náà. All is well o. Gbọ́n ní ìsìn kọ́ ọmọ gún mọ̀ pò bí gúnlẹ̀ ni o. Wọ́n mi ẹ dákun wọn bójú mi jẹ́ o. Torí imagine kíkírù ìyá nǹkan ní ìsìn bóyá ní ọmọ obìnrin. Mẹ́ẹ̀bí ọkọ wọn ó ṣe ojú kan tí wọ́n fi mọ̀ gbọ́n báyìí torí máa gbà nírú bí ẹbí ọkọ ọmọ obìnrin wọn. Èyí máa wo one kind. I'm telling you. Àwọn wà kan wà tó jẹ́ pé àwọn ìwà wèrè kan wà tí àwọn òbí èèyàn owó tó jẹ́ pé bó ò tiẹ̀ nírú ẹ lọ́wọ́ gan as ọmọ wọ́n mọ̀ ṣẹ́jú irú ẹ sí o wọ́n mọ̀ fojú irú ẹ wọ̀ ọ́. It make sense now. Ọmọ inú yín àwa àwítà ìwé àǹsì yín tí ò jẹ́ kí woman yẹn rí justice ní wípé second wife tó jẹ́ bí third sì ní tiẹ̀. Tó bá jẹ́ pé first wife òun ló bá mú kinní yẹn wá ni ló bá mú ẹjọ́ yẹn wá ni àwọn èèyàn ó dáadáa jù bá ń lọ. Àwítà ìwé ẹ̀yìn kan ní she deserves to be happy láago mélòó pọ́nrán ní mú happy. Ẹ mọ̀ pẹ̀lẹ́ ẹtí. The funnest part of it ni pé àwọn tó sọ she deserves to be happy irú wọn náà mọ̀ rẹ̀ yẹ fún ọkọ wò lóòrèkóòrè. Wọn ò gbọ́dọ̀ kẹ́fín obìnrin lọ́dọ̀ ọkọ wọn. So àwọn side chick ọkọ yín they are not deserve to be happy. Is that what you are telling me? Ṣé ń dẹ́n sọ fún mi ní wípé àwọn tí ẹ ń threaten lórí fóònù pé ń gbọ́dọ̀ rí mẹ́sẹ̀jì rẹ lórí ọkọ mi lórí fóònù ọkọ mi mọ́ ń gbọ́dọ̀ ṣé wọn ò deserve láti wà happy tiyan kódà lórí ayélujára ibi tí àwọn èèyàn bá dé ọmọ tó pàyà rẹ̀ gan yóò ní àwọn supporter o. I'm telling you. Ìwọ sá ti ní platform kò sì ní èrò kan nífẹ̀ẹ́ rẹ digbí mọ́ jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ ni wọ́n mọ̀ ránkà dédé rẹ lórí aburú tó ń ṣe. At what age? Ṣé ìyá fẹ́ settle down náà ẹ̀sìn ni torí òye mi o. Okay no bí ṣeré ṣé lóòótọ́ náà fẹ́ sàn ti kẹ́rù lọ tọ́nà tí ń kara wọn mọ́ ìyàwó wọ́n wà ń sọ pé màmá ẹ má rojọ́ kínní lórí ayélujára tí ìbá ṣe pé n tó dé tó ní àríwú ṣerú àǹtí lè sọ fún rú mọ̀mọ́ wípé ẹ mọ̀ ṣe bíi pé kínní kírù mi gan rìn sí àsìkò kí n mọ́ ni bọ́ọ̀ bá tiẹ̀ nírú wọn lé ọ̀fìn ẹdí wọn náà gbọ̀ngbà bí ọ̀rọ̀ tí ló ń já síbi tó já sí ní ìsìn kí la rí sọ sí ká dúpẹ́ ká bàbí ká gbọ́ndá ká mọ́ wòran. Ìyá episode 2 ó ní agbára ó ga.